ẹ rọra ó jáde ẹ kú wẹ̀sà nípa ọ̀rọ̀ tí àjọsọ gbẹ̀yìn yẹn náà ni mo tún ṣe padà wá ẹ mọ̀ n kò lọ bó ṣe yẹ kó lọ ànígé owó tẹtún ní wá ní kí n mú wá yẹn bàbá yẹn owó yẹn pọ̀ bí bá ń ríṣẹ́ mi ò lè máa complain fún yín 50,000 yẹn pọ̀. ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ọmọọṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ ni tẹ́ ẹ bá pọ́gún tẹ́ ẹ bá pọ́gbọ̀n ní ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ìwọ lọ́ọ́ máa borí wọn. ṣọ́ọ̀mọ̀ pé láàrin gbogbo oṣù lọ́bọ̀ tí ń yẹ wùrà láàyò bí wọ́n bá kó ọkọ̀ rẹpẹtẹ fáwọn tẹ́ ẹjọ́ wà ń bẹ̀ tí wọ́n bá ṣe kò ní ṣiṣẹ́ kí wọ́n kàn débẹ̀ kọ́ ọkàn fọwọ́ bàbá yìí ọkọ̀ ti dáhùn iṣẹ́ ti ṣe bóòlù ò ṣe wá ní ìyọjú wọn lọ. owó yẹn náà ni mò ń rò ọmọ pé láàrin gbogbo oṣù lọ́bọ̀ tí ń yẹ wùrà láàyò kọ́kọ́ dúró. bébì mi mo ti ń lọ sọ́dọ̀ àǹtí mi. ọtí mowó tí mo fi ṣe abẹ́ ibùsùn. mo ti rí. 50 pọ̀ lọ́wọ́ à ń bẹ́ o. mo ti kú. lọ́wọ́ amúra báyìí ṣòkòtò lọ́wọ́ tó wọ̀ ní èyí. láì ṣàrúgbó. ríṣákì. jẹ́nsí nǹkan táwọn jẹ́nsí ń wọ̀ lélẹ̀. àwọn ní ìwòye ń jẹ́ báwọn. irú àwọn sẹ́ẹ̀tì wà báyìí. ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ìgbọ́n rẹ láàrin ìgboro kọ́ wo dàmáàsì tó dúró dáa kó gbélé. bébì mi nǹkan tí àwọn sẹ́ẹ̀tì wa ń wọ̀ lélẹ̀ mo ti ń lọ. ó dàbọ̀. ó dàbọ̀. ìtì fi yọ kíní orí mi náà. ó dàbọ̀. ọ̀dà ọ̀kárí ọ̀dẹ̀ láyọ̀ má pẹ́ o. mo ti gbọ́ mo ti gbọ́. ọ̀kárí. ẹni 50,000 náà ní kíní yàrá. bẹ́ẹ̀ni. nǹkan tó máa hápùn sí ni pé mo fẹ́ sáré dé ọ́fíìsì mo rántí pé ó yẹ kí n sáré ṣe nǹkan màá dọ́dọ̀ yín lọ́la ó pẹ́ jù ọ̀túnla màá kó yẹn wá màá kó wá ṣe gbọ́ 50,000 àbí. bẹ́ẹ̀ni. ok sir. ọ̀kárí o. ó dàbọ̀ sir. ọ̀kárí. ẹ̀ ń fẹ́ ń tọ́dá ẹ̀ fẹ́ náwó kò rí bẹ́ẹ̀ ọba mi bí tí n ti ń gún ewé. ríṣákì. ọkọ̀ máa ń mú mi wó mi dùn. ó mọ̀ pé ìtàláwà ìtàláwà. ìtàláwà lè dá ìtàláwà. níbo la lọ. mo la ti fẹ́ lọ ibi tá a máa ń lọ tẹ́lẹ̀ náà ṣe a máa lọ síbi tá a máa lọ. mọ́tò yìí bí ṣe ń sin bí láti dákọ̀ fún kọ́sọ́mọ̀ ẹ̀jẹ̀ sáré ló ṣe àwọn ọmọdé ẹ̀jẹ̀ tí ó ra náà ní. dáhùn ní. bàbá yẹn máa ṣètò ẹ̀. bàbá yẹn máa ṣètò ẹ̀. ló lè lè. Papa kí ló máa ṣẹlẹ̀ báyìí? Wọ́n jọ ti gbé bọ́tò ọ̀tàdá náà ò lè ju bọ́tò ọ̀tàdá kó. Tòmí fẹ́ sáré gba ọ̀tánítọ̀ lọ́wọ́ kọ́sọ́mà mi. Kíbo rẹ̀ tó bọ́tò PM tí mo ṣe mọ̀ pé kọ́sọ́mà yẹn máa tó dé máa gbà tó mò ń bọ̀. Kọ́lá Kasim gbẹ́dẹ́ kí ló ṣe Kasim. Kọ́ ìtọ́ máa mi rèé. Kí ló wá ṣe báyìí? Bàbá, Adébíṣẹ́ láàárọ̀ yìí ni o, bàbá lọ síbi tá a ti máa ń jẹun. Bí ká tiẹ̀ jẹun, bá ṣe jẹun tán, ká sọdá títí ká máa lọ sí ibi iṣẹ́. Bàbá bóyá ìfowópamọ́ tàbá yìí. Bẹ́ẹ̀ ló mú di lọlẹ̀. Nǹkan tí ò tiẹ̀ yé mi ni pé bóyá inú gọ́tà yẹn ni àjọ̀lú yẹn ti ṣe nǹkan fún ni kò tiẹ̀ yé mi bàbá. Fọ́nra ẹ̀ náà lójú orí báyìí pé ká máa gbóhùn bọ̀ bí òun náà bàbá ẹ̀ ṣàánú ẹ̀ jọ ẹ̀ báyẹn kò kú. Kasim. Ẹgbẹ̀rún 15 ní iṣẹ́ tí ọ wá sí lọ́dọ̀ mi tí ọ nà yọ owó rẹ̀ kó dàlẹ̀. Bó o ṣe dé lánàá tó ń súfè láwù bí ìgbà kọ̀pẹ́ lórí ọ̀pẹ. Àbí gbogbo ẹ̀ ni mo rí. Kò sí èyí tí ò yé mi sí ń bẹ̀. Ọmọbìnrin fi jáde. Bàbá oníkẹ́. Bàbá oníkẹ́. Kasim. Àwọn àlejò mẹ́rin. mi ò mọ rí o. Ọmọ rí.
ọkọ̀ fẹ́ pọ̀ ni irọ́ tó ń pa gangan ni ó jọ ọgbọ́n gbólóyè àbọ̀ náà fẹ́ bébì rẹ ni sọ́wọ́n mọ̀ pé gbogbo bó ṣe múra tán lánàá tó ń pọ́n lọ́dọ̀ àti rẹ̀ lọ́lọ́ lè kó ní òkè àdúgbò yọ pé ìwọ tó ń rè gbòòrò lọ́dọ̀ àti rẹ̀ táwọn gbajúmọ̀ sí wà mẹ́ tí wọ́n mọ ìyàwó èmi gbàǹkà ládùúgbò gbogbo ara kìí tí wọ́n wá rí ọmọ rúùsọ gbogbo yìí oníbẹ̀yìn ti ṣe máa wọ̀ sọnù àbíkẹ́rẹ́ tí ẹ̀ ti kókó ẹ̀ ní bẹ́ẹ̀ máa wọ̀ ọ́ aṣọ bẹ́ẹ̀ bọ́ọ̀sì lọ tán ẹni èyí olójú rògbòdò bí ẹ̀sìn ìlú ìsàlẹ̀ àbáwọ̀ rájà ló ti bẹ́tẹ̀ lé ọ nígbà tẹ kọ́kọ́ dúró lára àkọ́kọ́ ògiri kan tẹ kọ́kọ́ núra yín tẹ́ ń tètè Ìsákì ṣe wù látẹlẹwọ́ ẹ̀yìn rí nígbà ìyálẹ̀ bọ́ bí ara ọkọ̀ kan báyìí ìbẹ̀lẹ̀ tí ara yìí múra yín dáadáa. Alẹ́ da ìdálára. Níbo la lọ? Níbo la ti fẹ́ lọ? Ibi tá a máa ń lọ tẹ́lẹ̀ lọ. Ṣé a máa lọ síbi tá a máa lọ? Ìsákì bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́.